Àdùkẹ́ sọ́rí kò yé mọ̀ sí pé bóyá mò ń parọ́ fún ọ mo ti wà yìí àbí bàjẹ́ pé torí tiẹ̀ lọ́lọ́run ṣe dá èmi torí tèmi lọ́lọ́run ṣe dá ọ sórí nínú fá tí wọ́n dá fún mi ni pé tí n bá fi lè fẹ́ ọ tí n fi kó láyé wọ́n yá gan ni kò sì ní dá kí n yá gan tẹ́mi pẹ̀lú rẹ̀ ọ rí i pé bá a ṣe wà yìí a fẹ́ fi ti ara wa tá a bá jọ lọ báyìí wọ́n kàn mọ̀ sí Mr and Mrs ni mo ṣe ní mo fẹ́ fẹ́ ọ ní sùlọ́kà ni ò kì í ṣe pé kí n mọ̀ sí ẹ tí káwọn èèyàn wá tá a kó lù tá a kó fún tá a kó ẹ díẹ̀ á kó sùn á kó gbogbo ẹ̀ tá a kó sagbada táwọn èèyàn máa jó pé fáfún ẹ tí wọ́n máa sọ pé Àdùkẹ́ ń lọ ilé ọkọ òye ó lọ ilé ọkọ Àdùkẹ́ ń lọ ilé ọkọ ó lọ ilé ọkọ táàbí jó balẹ̀ yín jẹ́ kí ó tó di pé wọ́n mọ̀ so ìgbà wo ni ká wá dáná. Okele wọ́n fi jó balẹ̀ yín jẹ́ ìfà wọ́n fi jó balẹ̀ yín jẹ́ pátápátá mo ní ilé fẹ́ ọ àbí ṣé wàhálà wà ń bẹ̀ ni. ó lè fẹ́ mi ló ń sọ èwo ni ó lè fẹ́ mi sórí nǹkan tó jẹ́ kémi náà máa tẹnu mọ́ ni pé kò ń jẹ́ ń gbà báyìí àbí ni obìnrin máa ń gbà fún so ti yọ torí ẹ̀lẹ́mí náà ṣe ń tẹnu mọ́ ni mo ṣe pakuru mọ́ bó ṣe wà yìí tó bá dá mi lóhùn máa tọ́jú ẹ mi ìṣeré o mo níṣẹ́ lọ́wọ́ o èmi mo ṣe wà mo níṣẹ́ lọ́wọ́ o tó bá ń gbọ́ máì lọ o máì lọ tẹ́yìn pẹ̀lú ló ṣe stew. mo wà bínú yìí lè fẹ́ o Okele yìí lè fẹ́ o ṣé ti owó kírímù ni ká sọ ni owó iyebíye àtọwọ́ irun orí mi ó ṣe pàtàkì. kí ló wà ń bẹ kí ló wà náà rẹ tí lè gbé. níbo ló ti wà arúgbó. ó tán ọ̀sẹ̀ torí kírímù ẹ lọ́dọ̀ tó ṣe àgàn yìí. wọ́n sọ èmi ọmọ àwọn bùkátà tó fúyẹ́ tó yẹ kó wá bùkátà lálá ìpara tó bá jẹ́ pé tó ní para ni sọrí kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ọ̀sẹ̀ ìpara ni wọ́n béèrè mi wà mọ̀ọ́sì àti ìpara papọ̀ ọmọ àwọn tó máa tọ́ sí àgàn yìí tí bá rí kọ́bọ̀ púpọ̀ mo lè gbà wọ́n bí olópò ọmọ àwọn olópò tó máa ń dáná kọ́ máa dáná ọṣẹ wọ́n máa gún ọṣẹ oríṣiríṣiríṣiríṣi ṣebí káwọ̀ rẹ mọ́ ti sá ni tó bá sì jẹ́ pé tirun ni tá a bá tó fẹ́ ṣe wàhálà lórí irun àpọ̀jù irun gan iná ni mo fà lórí a lọ lé bábà ní sí 300 ni tó bá gé dànù sọ́ọ́ tó bá gé afáríkà òdodo ẹwà yóò ṣẹ̀ tún wá jáde sí i. kí ni clipper ó ti tó ìsopọ̀ àwọn opó ni mo ń gerun yìí ti lè gerun orí mi so wá rí níbi tó wá sọ́dẹ̀ òun yẹn wá fún ọ lésì nínú ilé wa nínú ìran wa àì lọ sí àgànyìn rárá ní tèmi o èmi Aládùkẹ́ o yìí bá wọn lọ sí àgànyìn rí ọṣẹ olówó iyebíye ni máa bá wọn lò ó dà wò mí Òkèlè mo ní kí ló dé ó dà mí ilé fẹ́ ọ. Àdùkẹ́ má lọ o Àdùkẹ́ má lọ o ọ̀rọ̀ tí mo ti sọ yìí yóò jọ sí mi pẹ̀lú rẹ láǹfààní ni o sórí gbogbo palliative táwọn ẹbí wa tọ́jú sílé torí tiẹ̀ ni mo ṣe fẹ́ lù tiẹ̀ jáde ni o àbí ká máa kó palliative wa lọ ni. ìjẹ ọjẹ palliative kò sí wàhálà má wọrí kò sí wàhálà èmi pẹ̀lú rẹ̀ mo mọ̀ pé ojú atúnra rí sórí ṣebí kọ́sáàtì funfun ni ìwọ tó yẹ kọ́ ọmọ wá àìpò lọ yẹ kọ́ ọmọ dà sómi ó funfun jù báyìí lọ kò sí wàhálà á tún mọ̀ ríra àyè mi mọ̀ pọ́lọ́sẹ̀ ló bá dé bíbẹ̀ kọ́ ni èmi ò ti mọ̀ ra àìpò ṣé funfun lọ funfun yìí wọ́n bá àìpò. fìlà rẹ̀ nù bí fìlà kángò ọmọ sí o ọtán.